àbúrò ìyá ọmọ tó kú gbogbo ẹ̀yin Celestial gbogbo ẹ̀yin àgbáyé ẹ bá wa dìde sí ọ̀rọ̀ yìí o wọ́n fẹ́ rẹ́ wa jẹ nítorí pé bọ̀bọ̀ tó ní stúdíò yẹn èmi fúnra mi mo fi ojú ra mi rí àti ẹni tó ń ṣe birthday mo fi ojú ra mi rí àti dé station síwájú wọn táà respect wọn tí mo tún wá ń dààmú wọn pé kí ló dé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dé bí báyìí síwájú wa tó ẹ̀ṣẹ̀ wà ń lé àwọn ọlọ́pàá ẹ̀ṣẹ̀ lọ pè ní ilé ló ti wá bá mo ní ṣe bóyá kó ti arrest boy wọ́n ní kò lè sá lọ. mo fẹ́ béèrè kọ́kọ́ nígbà tí wọ́n tẹ lọ report ní Ajíwẹ̀ ṣé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣáwọn people yẹn ṣé wọ́n wá report ní police station pé nǹkan báyìí ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn. nígbà tá a dé ní alẹ́ tá à ń pè níbí báyìí à ń pe nọ́mbà àwọn ọmọ yẹn anybody ò gbé pàtó máa gbé lọ́nà tó tilẹ̀ bá ti mọ́ ká máa bọ̀ ní Ajíwẹ̀ police station pàtó adé Ajíwẹ̀ yẹn ààrẹ anybody wọ́n náwọn ọmọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n náwọn ọmọ aṣápadà kúrò mẹ́ àwa lọ sí complaints bọ̀bọ̀ yẹn pàtó máa padà dé ní DPO ń sọ pé bọ̀bọ̀ yẹn ti wá report ní Ajíwẹ̀ police station fún àwọn làwọn fi lọ jálẹ̀kùn làwọn fi lọ kó àwọn òkú yẹn mo wá ń bèrè lọ fún ìgbà tí àwọn èèyàn wá ṣeré fún ẹ tí wọn ò mọbi kankan ṣé bóyá kó tiẹ̀ gba hòtẹ́ẹ̀ kan ṣo fún wọn ó náà bọ́ọ̀ náà ló jẹ́ pé àwọn máa sùn stúdíò nínú stúdíò yẹn náà kú sí wọn nígbà. látàrí odidi èèyàn mẹ́rin tó kú sí stúdíò ìyẹn nílùú Èkó ẹ̀yìn èèyàn orí wa ò mọ̀ nígbà bọ̀dẹ̀ tẹ́bí tara ẹ súnmọ́ bí o àwọn fámìlì àwọn ọmọ tó kú sínú stúdíò ẹ wá gbọ́ o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tú àwọn àṣírí kan látàrí ẹni tó ní stúdíò yìí àti ìgbésẹ̀ tí àwọn ọlọ́pàá ń gbé lórí kéèsì yìí tẹ́ ẹ bá sì gbàgbé àwọn ọ̀rọ̀ kan ló ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ní wọ́n ti fẹ́ paná ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ gbẹ́sẹ̀ lé pé wọ́n ti fẹ́ darí ẹ̀ síbòmíì ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ látàrí àlàyé tí fámílì àwọn tó kú tí wọ́n ṣe sórí ẹ̀rọ ayélujára lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ o ẹni tó ní stúdíò kí ni ìgbésẹ̀ tó ń gbé lórí ikú tí àwọn ọmọ ikú ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o àwọn fámìlì àwọn tó mọ̀ kú sínú stúdíò wọ́n ké gbàjarì sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ìpè kẹ́ ẹ gbà wọ́n ẹ má jẹ́ kíyà ó jà wọ́n gbé torí pé bíi tẹ́ mẹ́jọ yìí lọ ọ̀rọ̀ yìí ti ń bá bò míì lọ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rẹ̀ tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín lórí ìkànnì wa kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá ṣe mú fúnra wa lóòrèkóòrè sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ má wá gbàgbé àdéhùn àlàmúṣẹ pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá ṣe tí gbọ́yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì wa tọ́ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bẹ́ẹ̀ tó ṣe ṣàlàyé ọ̀rọ̀ síwájú. tó fi lọ pé ọlọ́pàá pé kán wá já ilẹ̀kùn ó nígbà tóun kan ilẹ̀kùn tí wọn ò dìde lòun ṣe lọ rìpọ́ọ̀tù station pàtàwọn ọlọ́pàá dé àwọn já ilẹ̀kùn làwọn fi bá àwọn mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé 3 ló wá látọ̀dọ̀ tiwa ní Ìdíròkò bọ́dà gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà wá o ẹ dìde o. ṣé ẹ fẹ́ ká dá sọ̀rọ̀ ẹ̀. gbogbo ẹ̀yin ṣẹlẹ̀ tó wà lágbàáyé tó wà ní gbogbo tó wà ní Ògùn state local government gbogbo yín ẹ bá wa dìde sí i a fẹ́ kí ṣẹlẹ̀ handle kéèsì yìí ẹ má jẹ́ kí ìyà jẹ àwọn ọmọ ṣẹlẹ̀ gbé o a fẹ́ kí ṣẹlẹ̀ handle kéèsì yìí fún ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ dìde. tọ́ ẹ̀yin èèyàn wa fọ́nrán náà lẹ ti gbọ́ yìí o bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ látàrí àwọn tó kú sí inú stúdíò ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ rí i pé ọ̀rọ̀ yìí ti ń bá bò mí lọ tẹ́ ẹ bá sì gbàgbé àwọn fọ́nrán kan náà ti ń gborí ẹ̀rọ ayélujára tẹ́tí ń tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí pé wọ́n ti fẹ́ gbẹ́sẹ̀ lé ẹjọ́ yìí o látàrí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára tọ́ ǹdẹ́yìn náà bá nílé èròǹgbà látàrí fọ́nrán tẹ́ ẹ gbọ́ lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yẹn lábẹ́ kọ́mẹ̀ntì wa ibi tá a fi àdàgbà tó sọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá lọ́lọ́kan òjọ̀kan sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ọmọ nígbà bọ̀dé ànírìn níjú ebi ń pọ̀ náà o ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.